sáwọn òbí ẹni ìgbà kankan. ẹ má sọ pé ẹ ti gbé o ẹ ti gbọ́ ẹ ti mọ̀ tán ìmọ̀ ti tún pọ̀ gan ẹ̀yàtọ̀ sí sọ ìrí ìmọ̀ ti tún pọ̀ gan ẹ̀yàtọ̀ sáàyè bùkátà sá. ọ̀pọ̀ nínú àwọn ọmọ ilé kéwú ló ṣe wàlímọ̀ tán tí ò wá lé kéwú mọ́ ó sì ló fẹ́ dàbí ṣéun àdámọ̀lá alórí olóòfẹ́ dàbí ṣéun kàmáàlà dàbí tó bá fẹ́ dàbí wọn ò ní yóò rojú ọlọ́run yóò gbà ọ́ láyè kó lè dàbí wọn ṣùgbọ́n wọn náà múra kó ṣe báwọn bàbá ti ṣe. ẹ má sọ pé ẹ ti gbé o ẹ ti gbọ́ ẹ ti mọ̀ tán ìmọ̀ ti tún pọ̀ gan ẹ̀yàtọ̀ sí sọ ìrí ìmọ̀ ti tún pọ̀ gan ẹ̀yàtọ̀ sáàyè bùkátà sá. ẹ̀yin afá oníwàlímọ̀ ẹ ṣe pẹ̀lẹ́ o torí àti ṣe wàlímọ̀ yín lọ́dọọdún ọmọ ò tí ì ké Kùránì dé dájí rárá ẹ̀sìn bá kọ́ra fún pé kó wá débi tán kéde ẹ má torí owó kẹgbàgbé àtúbọ̀tán irú èyí ọ̀dà ẹ̀kọ́ wọn kí wọ́n lè ké dáadáa. ẹ má sọ pé ẹ ti gbé o ẹ ti gbọ́ ẹ ti mọ̀ tán ìmọ̀ ti tún pọ̀ gan yàtọ̀ sí sọ ìdí o. ìmọ̀ ti tún pọ̀ gan ẹ̀yàtọ̀ sáàyè bùkátà sá. gbogbo onímọ̀ láyé ìmọ̀ òpin sí ibì kan bí wọ́n bá ní ìmọ̀ kan tẹ̀lómi tún jù tiẹ̀ lọ kì í ṣèwé nìkan là ń pè education láyé ìmọ̀ tí kálukú bá mọ̀ tó jìyà fún education ni ẹ má sọ pé education kọ́ rárá. ẹ má sọ pé ẹ ti gbé o ẹ ti gbọ́ ẹ ti mọ̀ tán ìmọ̀ ti tún pọ̀ gan ẹ̀yàtọ̀ sí sọ ìrí ìmọ̀ ti tún pọ̀ gan ẹ̀yàtọ̀ sáàyè bùkátà sá. èyí ló mú mi rántí bàbá pòfẹ́sọ̀ kan wàláì ó kàwé púpọ̀ kò ṣèròyìn rárá ó dìjọ́ kan pòfẹ́sọ̀ fẹ́ rìnrìn àjò kan ọkọ̀ ojú omi ni pòfẹ́sọ̀ yìí máa wọ̀ lọ torí ìlú ọ̀hún mọ́tò lè débẹ̀ rárá. ẹ má sọ pé ẹ ti gbé o ẹ ti gbọ́ ẹ ti mọ̀ tán ìmọ̀ ti tún pọ̀ gan ẹ̀yàtọ̀ sí sọ ìrí bẹ́ẹ̀ni ìmọ̀ ti tún pọ̀ gan ẹ̀yàtọ̀ sáàyè bùkátà sá. pòfẹ́sọ̀ dé tí ó ní. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. lọ lọ́kọ̀ tó máa gbé òun. Ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́. Ẹ má jẹ́ kó ṣèmọ̀ fún wa yí pé kò ṣẹlẹ̀ báyìí rí láàárọ̀ kùtùkùtù. Àwọn èèyàn náà ni wọ́n pè wá ṣàkíyèsí pé ẹ jọ̀ọ́ sà yín máa wù wá ká béèrè lọ́wọ́ yín láàárọ̀ kùtùkùtù torí ọ̀rọ̀ táwọn fẹ́ gbé sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ olóhùn ọ̀mẹ́ni òun lè fi lọ ǹgbà tí kì í sì ṣe pé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá bí wá á sọ pé mépo wá wọ́n yọ̀ wá àbí gbé kinní kan pàdé mi níbì kan. ọ̀rọ̀ pọ̀ láàárọ̀ yìí àmọ́ wọn ọba náà láàárọ̀ ayé sọ ẹni tó bá sì ráàyè ìbéèrè yóò bí mi á dá lóhùn. pàtàkì jọ á ṣàlàyé lórí àwọn àlá kọ̀ọ̀kan oore tí ń bẹ àti aburú tó wà ní ibẹ̀. ìwọ náà tíwọ náà bá ní àlá tó fẹ́ sọ àbọ̀rọ̀ tí ń dùn ọ́ ẹ lè tẹ́ẹ̀sì mẹ́sẹ̀gì báyìí online báyìí nígbà tá à ń ṣe ètò yìí lọ́wọ́ ṣùgbọ́n tá a bá ti parí kò sáyè reply tí ó bá sì wù yín kẹ́ text ẹ pè sórí 080 32 98 3298. bàbá òun sọ fọmọ pé ó kàwé ní tìyẹn ni ọmọ fún lẹ́sìn wí pé òun ò kàwé iṣẹ́ ojú omi ni bàbá fi lé òun lọ́wọ́ òun ò lọ
sí káfà jẹ wá òun ò lọ́nà kan jọkọ̀ ojú omi lọ. ẹ má sọ pé ẹ ti jẹ́ o, ẹ ti gbọ́n, ẹ ti mọ̀ tán. Ìmọ̀ ti tún pọ̀ gan yàtọ̀ sí sọ ìrí. Ìmọ̀ ti tún pọ̀ gan yàtọ̀ sáré mú bàtà sá. Professor fọmọ lẹ́sìn pé you have finished. Ọmọ ò dáhùn ó ń fàjẹ́ rẹ̀ wá kọ̀ lọ. Ìgbà tó dáàrin omi ọkọ̀ fẹ́ dànù oyin. Gbogbo nǹkan lọ́mọdà ṣe ló ń já sí pàbó. Ọmọ mi bro. gbogbo ẹ̀yin ìyá mi tẹ wà létí à ń wò mí ẹ ò ní fojú sunkún ọmọ. èrè lobìnrin jẹ lábọ̀ ọjà gbogbo yín lẹ jèrè. gbogbo ẹ̀yin ọkùnrin náà àṣejèrè ní ti gbogbo wa àní ṣàṣedànù. ẹ dákun mọ bẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ má dá ètò yìí gbọ́. tó bá wà nínú ilé káwọn ọmọ rẹ jọ, tó bá wà nínú mọ́tò gbé fídíò yìí sáàárín jáwọn èèyàn bọ̀ wò kí wọ́n kẹ́kọ̀ọ́ díẹ̀ ráńpẹ́ ń bẹ̀. á débi abala ìràwọ̀ náà o, ìràwọ̀ ẹ̀dá kí là ń pè ní ìràwọ̀. ìràwọ̀ ṣèlú kan ní ń jẹ́ ìràwọ̀ ni àbí ẹ̀sìn kan ní ń jẹ́ ìràwọ̀ rárá. Yorùbá ní í pè ní ìràwọ̀, olóyìnbó á pè ní destiny, wọ́n á pè ní fortune. àwọn nínú èdè Lárúbáwá ní Al-Qur'an ń jẹ́ kádàrá, kádàrú. Yorùbá bá pè ní àyànmọ́, wọ́n á sì pè ní ìpín àbí ká ní àyànmọ́ kálukú látòde ọ̀run. òun ni wọ́n tún wá pè ní àkọsẹ̀jayé. tó ìgbà tí ẹlẹ́dàá wa dá wa sínú ìyá wa tá a dòun sínú ìyá wa tí ètò ti kò lórí ìyá wa pẹ̀tọ́ àti dúró sára ìyá wa pẹ̀tọ́ à ń bọ̀ wá sáyé o. kálukú ló níṣẹ́ tọ́lọ́run rán pé kó wá jẹ́. gbogbo àwọn ọmọ tọ́lọ́run fún yín ẹ̀yin ìyá mi ẹ̀ níbi ránṣẹ́ èṣù. láyé òde òní oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. bá a ti rá àfá èké, àríwòlí èké, àrí babaláwo ìkà. kì í kúkú ṣe bí ọ̀sá àfáà mọ́, àwọn àfáà wà lórílẹ̀. ọ̀sẹ̀ ìdìgbà tá a bá máikrófóònù tá à ń dun ẹnu níta ni wọ́n tó yẹ pé lágbájá àkíkà ìwà rẹ̀ ń kọ́, kọ̀kọ̀ rẹ̀ ń kọ́, gbangbalẹ́rì okùn kọ̀kọ̀ rẹ̀. òṣèṣẹ̀ ìdìgbà tá a bá ní ṣọ́ọ̀ṣì tá à ń ṣe mírèkù tá à ń sọ tá à ń da omi pọ̀ mọ́ra wọn tá à ń pè dìde irọ́ ìyẹn kọ́ ìyẹn ò nítumọ̀ wájú Ọlọ́run, ò nítumọ̀. àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣòro pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ńlọ́sọ ẹlòmíì dẹ́dun arinlẹ̀ dùn níyì. kò ju bíntín báyìí lọ báyìí tó sọ ẹlòmíì dẹ́dun arinlẹ̀. bí ẹlòmíì bá ní òun ti wà lẹ́nu ìṣòro ọmọ bíbí ní sísà ọdún 9 rè mọ̀nà èmi ló mú wọn ilé ọmọ rí ọ̀bàjẹ́ ó ní ọ̀bàjẹ́. wá àtọkọ rẹ lóòdù káàdì ni àwọn ń lóòdù káàdì. ẹ̀ ń lóòdù ẹ̀ dáadáa láwọn ń lóòdù ẹ̀. bẹ́ẹ̀ bá lóòdù ẹ̀ bó ní àpẹẹrẹ wo lè rí ọ ní bí ikọ̀ máa wálẹ̀ ní mọ̀nìyàn ọ̀sán ń táwọn wínú. ìgbà tí ń wálẹ̀ ta lẹ fọ̀rọ̀ lọ. nǹkan tí ń ṣe yìí minor case ni. Yorùbá máa pè é ní ẹ̀dà. kí lẹ̀dà? ìgbà tá a gbé igbá tá a dorí igbá kodò tá a wá ń da omi lé lórí ẹ mọ̀ pé yóò máa yọ̀ dànù ni. tí ilé ọmọ bá dọ̀tí kò sóhun tẹ́ ẹ dà sí tí ọwọ́ bí tẹ́ ẹ fẹ́ kọ́wọ́ lọ. ó di dandan kó wálẹ̀ padà.
àwọn olóyìnbó máa pè é ní vaginal disease yóò máa wálẹ̀ nínú tí nǹkan ọmọkùnrin omi ara ọkùnrin tó bá wà watery tó dẹ̀ wà active pé ó má dúró àyàfi tó bá jẹ́ pé omi ara ọkùnrin yẹn ó ti kú pátápátá nìkan ló kù tó ogun aṣẹ́nidòrò ẹ̀yìn ọlọ́run ò ní fi lọ yín kò ní fi lọ èmi náà kò ní jẹ́ pé mi kò ní jẹ́ pé ẹ̀yìn ìpín ọ̀tá gbogbo wa ní ọ̀jẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ ń wá mẹ́rẹ́kù kí láyé òde òní gbogbo ẹni tọ́lọ́run dá sílé ayé ológo ni gbogbo wa o àfẹni ọba fẹ́ rìnà èṣù màámi àfẹni tó bá fẹ́ rìn ọ̀nà èṣù máa jẹ́ kó yé wa pé ọ̀pọ̀lọpọ̀ àláta aláláyé tá ńlá gbogbo ogun tẹ́sù fẹ́ fi já ní ọlọ́run gba bí àlá tú fún wa ọlọ́run gba bí àlá láti fi tú fún wa tó ẹ rí i pé ogun aṣẹ́nidòrò ẹ̀yìn ogun tí máa sọ ní dèrò ẹ̀yìn láwùjọ ẹgbẹ́ ẹni àlá máa túmọ̀ rẹ̀ àlá ọlọ́run máa fi túmọ̀ rẹ̀ màámi a lè lówó bákan náà a lè kọ́lé bákan náà a lè ra mọ́tò bákan náà ìyẹn ò pé dandan pé ń bọ̀ wálé ayé nìkan kọ́lé bí wọ́n kọ́ àwọn ọmọ rẹ̀ ọkọ̀ rẹpẹtẹ síwọ́n náà kọ́ lọ́kọ́ bọ́ ọ̀rọ̀ kọ̀ láyé àwọn ọmọ rẹ̀ ọ̀rọ̀ kọ̀ rẹpẹtẹ àmọ́ ogun tí ó jani ní pẹ̀sẹ̀ àti èyí tí ó jani lọ́jọ́ iwájú ọlọ́run á máa fi àlá túmọ̀ rẹ̀ fún ẹ níwòyí tó fi tètè mọ́rú eré tó sà sí àwẹ̀ lọ́gbà ni sàárà ló ṣe ni kó tibì kan bọ́ síbòmíì ni ọlọ́run ó mọ àpẹẹrẹ yẹn wá ìgbà tí ànábì Ibrahim tí ó ṣe àdéhùn pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ nígbà tí ojú ọmọ ń pọ́n kò sì fún un lọ́mọ yìí wọ́n lòun ò fi jọ́sìn fún òun ò fi jọ́sìn fún ọ ni bẹ́ẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ láyé òde òní tí obìnrin bá wọ́ ọmọdé ààyè kan à ń rí lórí rédíò àbí láàrin lórí tẹlifíṣàn ẹni ọjọ́ mọ gbé torí pé kọ̀ọ̀rọ̀ kò lè tó bá òun tọ́lọ́run ọba kọ́mọ mọ́ ó ní ohun tọ́lọ́run tó kọ́mọ gbogbo nǹkan tí ń bẹ láyé ọlọ́run ò pín fún wa dọ́gba àfọwọ́fà ìdílé ń bẹ àfọwọ́fà ara ẹni ń bẹ yẹnjúwe àfọwọ́fà ìdílé kan fún ọ̀rẹ́ rìn yóò sùn ọ láàárọ̀ yìí Wole ẹ̀kẹ́ mi sẹ́mi mọ kọ́ sí ó ti rí sẹ́mi ni mo kọ́ tí n bá má gba àwọn ọkọ̀ àdáni iyọ̀ tó ń tọ̀ tàbí kí n yọ ìbọn tàbí ká gbára wa ní kùkù ṣùgbọ́n nígbà yẹn orò ìdílé ni àwọn bàbá tó bí wa bí wọ́n ṣe kọ́ nìyẹn wọ́n ṣe máa ń kọ́ nìyẹn wọ́n kọ́ fún àkọ́bí wọ́n lè kọ́ fún bíi mélòó kan nínú wọn bẹ́ẹ̀ náà ni ìdílé tó bá jẹ́ ìdílé tí ìjọba tó bá jẹ́ pé ìlà tó bá kọrú ìlà yẹn ò ní jọba wọn ò ní jẹ débẹ̀ o ẹ wúrú ìlà yìí ìdílé lọ́kọ́ fún mi bẹ́ẹ̀ náà ni àwọn ìṣòro tí ayé máa gbé síyàn lára mi tí ó bá yàn dàgbà tí àkókò sí parẹ́ kò mẹ́ bí ẹbí ọba ya bò lókù bó bò irọ́ náà ni yóò máa hàn àdúrà yẹn gbà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tó ti mátí sára ẹnì kọ̀ọ̀kan tí ń gbé kiri dùn ní ogun aṣẹ́nidòrò ẹ̀yìn
kò ní kàn yín kò ní kàn mí. arábìnrin kan ní lára mẹ́sẹ̀gì tí ń bẹ lọ́dọ̀ mi ó ló ti lé ní 20 years kí wọ́n náà kọ́gbọ́n bẹ̀. òun á máa láàlá pé òun bára nínú sùkú secondary school tóun ti kúrò tí kìí sọ̀rọ̀ 25 years. òun sì ti wà nílùú òyìnbó nísìn kìí sọ̀rọ̀ 19 years. òun kúkú rọ́wọ́ ní owó gidi tààrà bíi kóhun kó bíi 10 million ọjọ́ bíi 15 million pa owó yìí o ilé ni abóhùn fi kọ́ o ọ̀yá ẹ̀dá lé lórí. ó lè jẹ́ ni òun kó fún ní ọ̀nàwó ó lè jẹ́ pé ilẹ̀ tí wọ́n rà làwọn ọmọ ńlẹ̀ òtútù gbà padà tàbí kí wọ́n máa kọ́ lọ kí wọ́n tó sọ pé wọ́n ń jà lórí ilẹ̀ nǹkan kan gbogbo ọ̀ wọlé bẹ́ẹ̀ ni. gbogbo nǹkan tóun sá ń ṣe agídí lòun fi ń ṣe é. mọ́mì ẹ̀kọ́ lélẹ́yìí ẹ̀kọ́ lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ ńlárú àláyé tí ò ní sùkúù tóun ti kú ilé ìkàwé tóun ti kú kìí ṣerú àláyé nìkan o àwọn ẹni bí máa yí ipò lóríṣiríṣi ni o ń ka ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí wọ́n gbà yí ipò fún yín o. èèyàn máa sọ pé àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ̀ ríra yín mọ́ for good 40 years kò sọ pé tó wà ní yúnífọ́ọ̀mù pé ẹ tún lọ sí skul tẹ̀ ti kúrò tàbí ibi tó ti kọ́ṣẹ́ iṣẹ́ ọwọ́. ẹnìkan náà pè mí láti ìlú omori Akwa Ibom àìsà télọ̀ lòun tóun sì mọ̀ọ́ṣẹ́ dáadáa ṣùgbọ́n òun máa bára òun gẹ́gẹ́ bí ẹni títún ṣe stylist lọ́dọ̀ ọ̀gá òun. mo ní ọ̀tá rẹ̀ wà nínú sẹ́ńdẹ̀ o ó ti rọ́gà ọ̀rẹ́ tó gbà ó ló ti tó bí ọdún mélòó kan sẹ́yìn mo lọ ṣeun. mo ní láwọn àárín kan ọ̀gá rẹ̀ ọ̀ máa sọ fún ọ wípé kọ́ máa bọ̀ wá sọ́dọ̀ òun káwọn ọjọ́ máa ṣiṣẹ́ pọ̀ oníkọ́dọ̀ òun kò tiẹ̀ fẹ́ kóun ó kúrò lọ́dọ̀ òun kọ̀wé ò kúrò lọ́dọ̀ òun níbẹ̀ ni ó ti ṣe fúdú dánù ní oṣù tọdún mi ó ní ó ti tó bí ọdún bíi 6. òun rówó lóòótọ́ ṣùgbọ́n kò nítumọ̀ ẹ̀mí òun ọ̀sà máa fà sọ́dọ̀ ọ̀gá òun ni ọ̀gá òun ni àwọn ọ̀gá rẹ̀ ti gbá hello wa alaikum salam wa rahmatullahi ẹ káàárọ̀ o àmín o àmín àdúpẹ́ aláàmà àmín àmín sir yes all right sir ẹ ṣé o láti ìlú wo láti ìlú Ìbàdàn all right èmi náà ń bọ̀ wá sí Ìbàdàn láàrin ọ̀sẹ̀ tá a mú yìí all right àdúrà gbà o assalamu alaikum ẹ fún mi níbi ìṣẹ́jú méjì kẹ́pẹ́ padà. ẹ̀yin ìyá àlùbáríkà ìwọ tó bá fẹ́ pè ẹ pè sórí 08032983298. mo wá ń sọ fún ọmọbìnrin yìí pé wò mí ìgbà tó fi wà ní ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ lákìíyèsí ni ọ̀gá rẹ̀ ń tà gan-an nígbà yẹn ó ní bẹ́ẹ̀ ni sà ó rí i pé ńgbà tó ti kúrò lọ́dọ̀ ọ̀gá rẹ̀ nǹkan lọ déédéé mọ́ ó ní bẹ́ẹ̀ ni o ọ̀gá rẹ̀ fi kan kéjì ni ìwọ ni ìràwọ̀ ẹ̀ bárawọ̀ ẹ̀ mu
kíní yìí ní máa ń ṣẹlẹ̀ tí wọ́n máa ń sọ pé àwọn ìyá kan lo ògo ọmọkùnrin kan nípa ẹ má fáwọn ìyá tí ó máa lògo yín, ẹ má fáwọn bàbá tí ó máa lògo yín. òun ti máa ń ṣẹlẹ̀ lélẹ́yìí. tọ́ba lọ́ọ́ ṣiṣẹ́ lọ́dọ̀ èèyàn máa wọ àwọn ìyá jayéjayé yẹn, tọ́ba yóò ní ẹ̀kọ́ fún wọn lọ́jọ́ ráńpẹ́ díẹ̀. kí lè kọ́ rẹ àwọn ìlú wo ni ọ́ ẹ̀kọ́ padà wá. ibi tí bá ń jẹ̀ sí yóò ti pè bẹ̀. wọ́n bá ti sọ pé ògo ọmọ yọ ọba àṣìṣe yóò ló ń gbà ọ́. bẹ́ẹ̀ náà ni wọ́n bá pàdé ọmọkùnrin tẹ́jẹ̀ rẹ̀ fresh, ògo ayé rẹ̀ kì í tí ì fi ṣe nǹkan kan rí, lọ́mọ má jẹ́ àṣàṣìwọ̀ ọkọ̀, ògo eléyìí ó blow díẹ̀, wọ́n yà á máa fẹ́ gbogbo ohun tí ó fi jálájéláyé tí àwọn yà á máa lò ó. kì í sọ̀rọ̀ oògùn. àwọn ìràwọ̀ kan bẹ tí máa gba ìràwọ̀ kan mọ́lẹ̀. bẹ́ẹ̀ ni tí èèyàn bá ń bá rẹ̀ níbi tó ti kú ti pẹ́, ogun asọnidòrò ẹ̀yìn ni. kọ́ á sí mírẹ́kù kan kọjá àdúrà ni. ọ̀tá àdílé fi janilógun, ọkọ tá a ti kọ́lẹ̀ tipẹ́ fi janilógun, ọkọ tá a ti kọ̀ sílẹ̀ tipẹ́ fi janilógun. bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mí òkùnkùn wọ́n fi janilógun. bẹ́ẹ̀ ni inú ilé tẹ́lọ̀mí ti kókó tí ẹ sọ̀rọ̀ 10 years yóò tún máa bá rẹ̀ pé òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbalé síbẹ̀, tàbí kó bá rẹ̀ pé inú ilé ìlú òun gbé. ogun asọnidèrò ẹ̀yìn ni. ìyún ní jára iwájú, ìyún ní jérò àárín, ìyún ní jérò ìyọ́sà wà lójú kan náà. jọ ṣàkíyèsí ẹ̀. tí a bá ń gba àpò ìwé ní ojú oorun, àpò ìwé envelope tí wọ́n ń fún yàn, àgbéga ni. ọgbọ̀ròyìn ayọ̀ tàbí kó gba ìpè ayọ̀ torí ìdùnnú. tó bá jẹ́ pé èèyàn ń fọwọ́ kó ẹja tútù lódò, pàápàá jùlọ tó bá lọ jẹ ẹja catfish, àlá tó dáa ni. ó rí owó. àmọ́ lásìkò tó lálàá ṣọ́ra fún àgbèrè. àgbèrè ó yọjú, ọ̀nà tó fi gbà rówó yó yọjú, ṣùgbọ́n náà àgbèrè ní ọkọ̀ síwájú. tó bá ti wá fọ́lọ́ àgbèrè yìí, instead owó tó máa rí, àgbèrè ní ó máa tẹ̀lé, àgbèrè ní ó máa síwájú. ìní máa fà á tó fi jẹ́ pé tí wọ́n bá fún ẹlòmíì ní iṣẹ́ àtúndè, pé kó túndè aburú lára rẹ̀, àbólúṣẹ́ àrísìkí kan, táìmù ògbà tó lò ó yìí tí ó bá káraró, obìnrin ní ọkọ̀ síwájú. tàbí kó máa rí ọkùnrin, àbájóbìnrin ló lò, tí bá ti ń tẹ̀lé wọn, èyí tí ó máa rí owó, obìnrin ni ó máa yọ sí jù, tàbí kọkùnrin ó máa yọ sí púpọ̀ jù. àwọn àpẹẹrẹ wọ̀nyẹn ìyẹn gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀. now àwọn wọ̀nyí àmì ni tẹ́dá gbọ́dọ̀ máa kíyèsí nínú ara, pé ibo ni mò ń ti ń bọ̀, níbo ni mò ń lọ. irú àwọn àláyé ọ̀kan pé bóyá ìràwọ̀ mi ni mo jẹ́, ìràwọ̀ kìnní kan ni mo jẹ́. rárá, kò sẹ́ni tí ó lè lárú eléyìí. wọ́n fi sọ ní dèrò ẹ̀yìn ni. wọ́n fi sọ ní dèrò ẹ̀yìn ni. ọ̀rọ̀ lórí ogun aṣọ ní dèrò ẹ̀yìn òun là ń sọ lọ́wọ́. tí èèyàn bá láàlá ní ojú oorun wípé òun ká ata
àbí òun ń lọ ata. Ẹni títí ń rí jẹ tí ń rí mu tẹ́lẹ̀ tí ó jẹ tàárọ̀ tí ó fi yán lé lọ́sàn-án pẹ̀lú ẹran ìgbẹ́ pẹ̀lú omi tó dọ́ṣọ̀ yóò wá jẹni tí ó máa jẹjẹ wọ́n sòrò èdè. Nǹkan ò ní lọ déédéé bí ìpọ́njú bí kò máa yá sáré bá mi wá 2000 bẹ́ẹ̀ o èyí tẹ́ gbà lánàá ẹ o gbogbo ẹ̀ ní ń papọ̀ fún ọmọ bá ti yọ máa lo àìdíà yọ máa gbà bí ọba dàrin kan yá kíní ṣé ò sì sí èmi náà wò ó iṣẹ́ la kójọ yìí wọn wàá gbà èyí ó sì ṣe wọn bínú wá kókó lọ́dọ̀ wa ni ayé fi dẹ ìpọ́njú sí ni ni àwọn ẹni ibi fi dẹ ìpọ́njú sí ni ni àdúrà lọ́wọ́ àtẹ̀rámọ́dúà àti àwẹ̀ ó sì kó ara ró kúrò níbi àgbèrè wàá rí pé ìyanu á ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. tí èèyàn bá lálàá pé lójú oorun òun ń fò káàkiri òun ń fò oríṣiríṣi ọ̀nà làláì pín sí. Hello. Hello, bàbá. Yes, sir. Mo ní ìṣòro kan lọ́wọ́lọ́wọ́ ìsà. Kí ló ṣẹlẹ̀? Mo ti tó age of 44 years. Age of 44 years. Okay. Bẹ́ẹ̀ni sà. Ẹ wá rí kọ́lọ́n ṣàánú mi. Ọlọ́run ó sì ṣàánú mi. Kí lẹ wí sà? Iṣẹ́ dèèyàn lè mú ṣe báyìí mi ò mọ̀. Okay. Mo ti ṣiṣẹ́ ọkọ̀ sensor part. Okay. Even mo travel out. Country wo? Dubai ni mo lọ for 4 years. Okay. Mi ò tún rí nǹkan mú bọ̀ náà sà. Okay. Mo wá padà sílé. Okay. Mi ò wá mọ déèyàn ti ẹ̀ ṣe báyìí. Okay. Mo wá pín tó wá fẹ́ ṣì ní tó fẹ́ bọ́ sọ́nà tí yóò ṣe. Okay. Oṣù àgbẹ̀ ọ̀làwọ̀ lè yàn tọ̀. Bó ni wọ́n ṣe fẹ́ mọ irú déèyàn jẹ́ àti irú ìyàwó tí mo gbé sínú ilé. Àdúrà wọ́n gbà. Àmì sà. Ṣé ẹ mọ̀ pé ẹ ṣe mistake díẹ̀? Ọ̀gbẹ́ta. Ìgbà tí ẹ fi ń rin gbogbo ìrìn yìí ìgbésẹ̀ wo lẹ ti gbé lórí ìrìn àjò ayé ara yín pé irú èèyàn wo ni mo tiẹ̀ jẹ́ tí ń fi mọ step take lórí ìrìn àjò ayé mi ǹjẹ́ gbégbésẹ̀ lórí ẹ̀? Gbèsè àwọn sà. Ẹ gbégbésẹ̀ lórí ẹ̀ Bẹ́ẹ̀ni sà. ìdí tẹ́ ẹ fi jẹ̀bi nìyẹn. Àìmọye ọ̀pọ̀ ènìyàn lọ́lọ́run fẹ́ kẹ́ tọ́lọ́run tiẹ̀ kẹ́ni látàárọ̀ ọjọ́ ṣùgbọ́n gbà tí ó bá mọ ìwọ̀ tó yẹ kóun sá fún ohun tó yẹ kóun súnmọ́ ohun tó yẹ kóun yàgò fún téèyàn fi lọ́ọ́ já sí kòtò ọ̀gbìn ọ̀tá èèyàn nímọ̀ ṣùgbọ́n ọlọ́run sì nífẹ̀ẹ́ yín kò jẹ́ kí ọ̀tá kún ó rí ògo yín gbà. Nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni wípé àdúgbò wo lẹ̀ ń gbé nìbàdàn? Sáìdì Fẹ́lẹ́lẹ̀ ní Tabanasọ́nà challenge. Ó ti yé mi mọ́ Fẹ́lẹ́lẹ̀. All right. Kí lorúkọ yín? Iskilu. Kí lorúkọ màmá yín? Sahara Tala. Oṣù wo ni wọ́n bí yín? Ní oṣù kẹfà sà. Ọjọ́ kèló? Ọjọ́ kẹrin oṣù kẹfà. Ǹjẹ́ mo orúkọ sọ́ọ̀nì mú yín sà? Ọ̀dà àdìgún pẹ̀lú sọ́ni òun sà. All right sà. Àdúrà yẹn ọgbà. Àmì sà. Ẹ ra àánú gbà. Àmì. Ìràwọ̀ ológo sì nìràwọ̀ tẹ́ mú wá sáyé o. Ọ̀dà sà. Ìràwọ̀ ológo èèyàn gbọ́dọ̀ nírú ìràwọ̀ yín kọ́ má rì sí láyé. Ọ̀dà sà. Ìràwọ̀ aṣẹ́wó wà ní. Ẹ̀sà ìjọba ìjọba. Ìràwọ̀ aṣẹ́wó ni bẹ́ẹ̀ pé àwọn obìnrin fúnra ara wọn á máa dà yín láàmú. Irọ́ ni àbótọ́. Wọ́n ń dà mí láàmú gan sà. Èso níyàwó kan o. Ìyàwó ìbùsùn lọ́dà kí n fẹ́ yàwó kan wà ní Ẹ máa gbọ́ ara obìnrin lóore yín wà.
ara obìnrin ẹ̀yin náà dẹ̀ flirt díẹ̀ tó bá dàbí rọ́kẹ́ máa já mi sà mo ń gbọ́ ẹ̀sà. ẹ fẹ́ràn obìnrin díẹ̀ kò sí ọkùnrin tí ò fẹ́ràn obìnrin ara obìnrin lóore yín wà ǹjẹ́ gbọ́ dáadáa báyìí ẹ sì sùúrù tí ó pọ̀ ẹ sì sùúrù tí ó pọ̀ ẹ fẹ́ràn oge ẹ fẹ́ràn àfáàrí púpọ̀ onífàájì ní ẹ sì rà àná gbà. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ torí orí afẹ́fẹ́ ni mo wà mi ò lè la gbogbo ẹnu mọ́ ṣòro tó bá di ẹ̀yìn ètò kí ẹ pè mí ìràwọ̀ tẹ̀ ń lò ìràwọ̀ omi ni o ìràwọ̀ omi tẹ̀yìn wá ń lò ìràwọ̀ omi ajé ni látàbẹ́ irú ìràwọ̀ báyìí ibẹ̀ ni àwọn ọmọ dàda tí máa ń jáde àwọn dàda ibẹ̀ ni wọ́n jáde àwọn tá a sì pè ní dàda yìí ó lójú nǹkan tí ìrìn àjò wọn gbé orí yín lé díẹ̀ ògùn kì í jẹ́ lára yín àbógun máa ń jẹ́ lára yín sà ògùn lè ṣiṣẹ́ lára yín kẹ́ fi 100 million sóògùn irọ́ ni kò lè ṣiṣẹ́ ó ti sú yín àbí tẹ́nìkan bá parọ́ fún yín tó bá sọ pé kẹ́ ẹ lọ sẹ́fà ẹ má dá lóhùn o ṣe rí ìràwọ̀ títí yín yìí àwọn ìràwọ̀ tó wá látòdì ọ̀run eléyìí kì í ṣe àwọn ìràwọ̀ tọ̀dọ̀ ṣàìtọ́nù ǹjẹ́ ń gbọ́ dáadáa báyìí ẹ rí ànúgbà tráfù sì tó ń bẹ lẹ́sẹ̀ yẹn ẹ̀ tún tráfù sí torí tráfù yẹn gangan lórí yín wá yìí sì ń bẹ lẹ́mìí yín dọ̀la ẹ tráfù ọ̀nà rẹ̀ ọ̀là fún yín ǹjẹ́ gbọ́ dáadáa báyìí gbogbo páàtì tẹ lọ fàárọ̀ ọjọ́ yín kọ́ ẹ̀ kò sínú ìrìn àjò yín sínú ìrìn àjò sínú ara gbígbé yẹn kàn lọ fi àsìkò ṣòfò ni ẹ dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé nǹkan tẹ bá ti fẹ́ ṣe ẹ máa ń kẹ̀mí dára púpọ̀ jù ẹ máa ń gbé iṣẹ́ mi ni so bá a bá parí ètò ẹ máa pè mí padà àdúrà ọgbà ẹ̀yọ́ wá kù. All right. Yes, sir. Àdúrà gbà. Lórí ọ̀rọ̀ àwọn ogun asọ́nidòrò ẹ̀yìn tá à ń sọ̀rọ̀ lé lọ́wọ́. Ìyá mi gbogbo ibi tẹ́ ẹ bá wà má da ètò yìí gbọ́. Para alẹ́ kò pèrò ọ̀nà ẹjọ́ jókòó ẹ kẹ́kọ̀ọ́ méjì mbẹ́. Tí ẹlòmíì tí ìgbéraga rẹ̀ bá pọ̀ bóyá ọ fẹ́ràn kó máa jánu tó jẹ́ pé mi sọ pé kẹ́nìkan kọ́ tẹ́ẹ̀sì nǹkan sí mi lórí ó ní ọ̀rọ̀ tá à ń bá bọ̀ tẹ́nìyẹn fi pè mí mi ní dá inú ẹ̀ dìlítì ẹ̀ ọ̀rọ̀ àlá ni mò ń sọ kì í sọ̀rọ̀ ìràwọ̀ ṣó ti yé now ẹlòmíì ń bẹ ẹnu rẹ̀ mú jejeje ọ̀sẹ́ni tí ó lè bú ọ̀sẹ́ni tọ́jọ́ lójú bóyá lọ́ọ̀lù kan wọ́n gbé kínní èédú kan lé lọ́wọ́ pé ọba jí láàárọ̀ ọmọ ìfọkànmu gbogbo ẹni abá dojú kọ wọ́n lọ́wọ́ máa ṣẹ́gun ìrọ̀lọ́pàá o ẹni tó ṣe fún náà òun kọ́ ló ṣe fún oòrùn ẹlòmíì ń bẹ kò ní ìdí kó lóògùn rárá àṣẹ ọ̀rọ̀ lásán ni wọ́n pa sínú ayé yẹn gbogbo nǹkan èèyàn bá dojú dé ọlọ́run má jẹ́ abárú wọn pàdé tí agbára wọn ọ̀gá káwọ́ àwọn ọmọ tó bí ń kọ́ ọmọ ẹlòmíì torí ẹ̀ ni wọ́n fi olè jíjà kàn án àní ọmọ àjàlè bó ṣe lágbára tó ń bọ ọba rí tọmọ rẹ̀ ń jalè kí n jojúmọ́ ọ̀dọ̀lẹ́ àbọ̀ ọ̀dọ̀lẹ́ lọ ṣe jẹ́ gbajúmọ̀ tó ó wíìkì gbajúmọ̀ rẹ̀ àbí ó wíìkì gbajúmọ̀ rẹ̀ ayé ọba tafà sí gbàá wọ́n lè ní kí wárápá ọmọ àsọmọ rẹ̀ àbóhùn gangan fún rẹ̀ tàbí wọ́n ní kó máa tọ̀ sílé káàkiri ìtọ̀ yáá dojúmọ́ yáá ìtọ̀ tàbí wọ́n ta lu gbogbo àwọn ọmọbìnrin rẹ̀ àni wọ́n má ìrìlẹ̀ ọkọ gbé bàbá tí ń dé bẹ́yì kọ́ bàbá tí ń dé tọ̀hún kọ́ bàbá tí ń dé bẹ́yì kọ́ gbogbo wọn á padà sí family house wọ́n jọ ńbẹ wọ́n darúgbó sí
gbogbo ẹni táwọn omi kò ní ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀ sọ́dọ̀ tèmi náà. a máa mẹ̀ṣọ́nu ni bí wọ́n ṣe lẹ́nu lára yòókù náà lẹ́nu ẹnu lẹ́bọ̀. ẹlòmíì àrùn ayérayé ni wọ́n kò sí ohun tó ẹwà wèrè wo bó ṣe rẹwà tó gbàá wọ́n bá ta fàrùn sẹ́nu ayé rẹ̀ kò síbi wọ́n gbé dé wọ́n bá láwọn ò rí nǹkan kan rí nǹkan kan báwo wọ́n sì náwó bí wọ́n ṣe ní owó tó ibẹ̀ ni wọ́n rún gbogbo owó wọn sí mẹ́lẹ́ ni yóò sì gbà kú. àbí kẹlòmíì ò ya wèrè wọ́n lè mú bí ọmọ rẹ̀ mẹ́ta wọ́n yà wọ́n wèrè bó ṣe lóhùn lágbára tó wọ́n ṣàgbára rẹ̀ dọ̀lẹ́ àbí wọ́n sọ ọ́ dọ̀lẹ́. ogun aṣọ ní dèrò ẹ̀yìn ọlọ́run ò ní fi kàn wá kò ní kàn yín kò ní kàn àwọn ọmọ tèmi náà. ẹlòmíì tí wọ́n bá rí i pé wọ́n gba ojú ayé wọn ò rí mú wọ́n gba kọ̀rọ̀ wọn ò rí mú wọ́n bá gbójú oorun wọ́n bá máa fún lóúnjẹ. ẹni ibi ọ̀pá ayé sì ń fún lóúnjẹ jẹ lójú oorun ní ọba yóò bá kán. nígbà tí ọba adéjú ọjọ́ kejì ni wọ́n máa sọ pé wọ́n kàn fíìlì pé inú yìí náà ni o. oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà fún yàn lójú oorun. ayé a máa rìn yàn mọ́lẹ̀ wọ́n ṣùrùbọ́ ọgbà pa èèyàn ní rí gbé èèyàn ó gbé ẹsẹ̀ yes coming all right mi ń bọ̀ èèyàn ó gbé apá wọn ò ní jó rí apá gbé yóò gbé orí wọn ò ní jó rí orí gbé. tírú bẹ́ẹ̀ bá ti máa ṣẹlẹ̀ sí ọ yá tètè kakùrì síyù ọ̀rẹ́ kakúlà oṣù méjèèjì lágbára ọba tí jọlọ́run ó sì rí gbé ó rí gbé. èyíkéyìí àlákàlà burúkú ànábì ti kọ́ wa sallallahu alayhi wa sallam. tẹ́ ẹ bá ti fẹ́ sùn ẹ̀gbẹ́ ọ̀tún yín ni kẹ́ ẹ máa fi lélẹ̀ tó bá ti fẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ lélẹ̀ èyíkéyìí àlá burúkú tó bá lá má ti bẹ̀rù má bẹ̀rù kankan gbìyànjú kó fọ́ọ̀sì ara rẹ bó ṣe sùn yẹn kó ra gbérí òkè kó ka kùrìsíyù 3 kó tutọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí kó tutọ́ sẹ́gbẹ̀ẹ́ kó òfin lé ṣàìtọ́nù òfin lé dànù nìyẹn. àbí kò ní a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim kó tó á tún oorun rẹ sùn. tọ́ba tó wá tó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tí bá ń di lemọ́lemọ́ níjojúmọ́ jáde sọ̀rọ̀ ara rẹ̀. ìmáàmù tó ń kírun lẹ́yìn rẹ̀ sọ fún àáfàá sàlátù yín sọ fún pásítọ̀ chọ́ọ̀chì rẹ̀ ké fún wòlíì inú chọ́ọ̀chì yín sọ fún tó àbá tún lẹ́nu sọ fún pé láńlọ́ọ̀dù rí ọ sọ fún. tọ́ba jẹ́ ìyá dáadáa àbí bàbá dáadáa tọ́ba mọ̀ ń pa rẹ̀ yóò fún ọlọ́gbọ́n àtòyè lórí ẹ̀. àlákì ìṣeun tá a kàn máa sọ fún ẹ ní outperson káàkiri wọ́n bá yàn fi kún ni. ogun aṣọ ni dùrù ẹ̀yìn òun là ń sọ̀rọ̀ lórí ẹ̀. ẹlòmíì tí ń tajà ń jèrè ń lówó lọ́wọ́ dáadáa ṣàdédé ó lè fẹ́ wọ ṣọ́ọ̀pù ẹ̀ lọ́jọ́ yìí tí ó wọ rẹ̀ báyìí jàǹkáríwò ló forí kó wọ́n ti takùn lẹ́dìí àìkú fèrè wọnú ṣọ́ọ̀pù ẹni bẹ́ẹ̀ àìkú fèrè wọbẹ̀ ọkọ̀ ṣàdúrà sí ṣọ́ọ̀bù ẹ̀ wọlé ogun èṣù tó bá sápamọ́ bẹ̀ gan wọ́n sá kúrò ní pé kìnní ó ti sá dọ́lọ́hún o eléyìí sá dọ́lọ́hún o ọjọ́ wọ́wọ́ tẹ̀ wọ́n o. gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká máa láfurasí ká sì máa lákèésí sí àdúrà wọ́n gbà o. orúkọ mi ni Lukman Ayádáre tí mò ń gbé ní Bàrígà Akínọlá nọ́mbà 29 second by the right onílọ́jọ́ ajé ọ̀wọ́lé tọ̀ mí yọ wọlé tọ̀ mí àánú ọlọ́run ọba yín gbé ẹ̀rà àánú gbà láhàólà wọ̀lá kùwátà
ilá bìlà. Àràfá mi ó jókòó sí lọ́mọ aráyé wa lọ gbogbo bí kí ẹ bá jókòó sí orí yẹn máa wá yín wá ọmọ aráyé máa forí wá yín wá àníbi tí ọlọ́run dókè àràfá sí ni gbogbo ayé wa wá ọlọ́lọ́ wá ìjòyè ọ̀wá ọba aláyé ọ̀wá pírẹsidẹ́ǹtì ọ̀wá ara wọn wà tẹ̀ fọlọ́run ọba ń bẹ̀ gbogbo orí ayé ní ti dáadáa yóò máa wá yín rí yóò máa wá yín rí ẹ̀ tún dààmú mọ́ ẹ̀ tún dààmú mọ́ ìdààmú ò ní jẹ́ ti ìṣòro ò ní jẹ́ ti látòní lọ ẹ̀ ti da ṣẹ́gun ẹ̀ sì máa ráàánú gbà ẹ̀ máa ráàánú gbà ẹ̀ máa ráàánú gbà níta ẹ jókòó sí àkóbá àdábá àtìmọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ó kéré ó tóbi kò ní jẹ́ ti check yourself check yourself ní agbára ọlọ́run tó bá ń di ọwọ́ alẹ́ òní a sọ̀rọ̀ torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ pọ̀ ní ọ̀dọ̀ mi rẹpẹtẹ tí àwọn èèyàn kó wá nǹkan pọ̀ ní ayé tí ń dà àwọn èèyàn láàmú ṣùgbọ́n wọn ọ̀rẹ́ mi sọ fún wọn. àwọn èèyàn wá wá fún tọ́pìkì tó ń gbé lórí rédíò ogun má jókòó lé ọkọ ogun jókòó kọ gbága ó ní ohun tó kọ́ ọ̀sẹ̀ tí òjò orílé ọkọ jókòó òun náà kọ́ fẹ́ jókòó lé ọkọ. ẹlẹ́yìn náà ló ń gbà ẹni tó bá jẹun tó yà kó níbi lè fún ọ lọ torí pọ́lọ́hún ṣàánú wọ ló fi gbé orí bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà rẹ̀ ní kọ̀ọ̀kan àkọ́bá táwọn òbí wa ń dá sí wa lọ́rùn èyí tí bàbá náà lọ fọwọ́ fà àwọn bàbá ogun tí wọ́n fà wọlé ọ̀tọ̀ ogun táwọn ọmọ gan lọ kojú bọ̀ tí wọ́n fà wọlé wá bá bàbá ń bẹ lọ́tọ̀ á máa yànnàná rẹ̀ ní kọ̀ọ̀kan ẹ̀kọ́ yẹn máa fi ká àwọn ọmọ wa má ṣe ń báyìí o ìwọ ọ̀yá gan mọ̀ tó yẹ kọ́ sá fún. a fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ọmọ kan Yorùbá máa pè wọ́n ní alára igbó àwọn ọmọ alára igbó àti awájẹ́ tó yẹ àfáà yìí fi mọ gbogbo ọ̀rọ̀ ìbílẹ̀ báyìí ìbílẹ̀ ni wọ́n ebi èmi ìbílẹ̀ pánpán wọ́n ebi mi àwa la kéwòkùn àwa sọ àwọn ọmọ wo lálára agbó àwọn ọmọ wo lẹ́lẹ́gbẹ́ àwọn wo lẹ̀mí òkùnkùn gbádùn mi kí lẹ́ni mo wí alára igbó ẹ̀mí òkùnkùn èmìrè ẹlẹ́gbẹ́ àbíkú a máa ṣàlàyé gbogbo mbẹ ló ti mọ̀ pé nǹkan kiri káàkiri inú ayé o but now kò yẹ kí èmìrè ó lè wà nínú church now but kò yẹ kí èmìrè ó lè wà nínú mọ́ṣáláṣí your laugh is killing me there are plenty kí ni mo pè there are plenty. Kò sí inú ilé tí ẹ̀dá ènìyàn ń gbé tí òun fi orí rẹ̀ rọ̀gbòkú tálùjọ̀ náà bá gbé bẹ́ẹ̀ ṣé má pẹ̀rẹ̀ rẹ̀ kan wá ṣé mú kan wá tọba travel ó ti lọ ibì kan pẹ́ tọba fẹ́ sílẹ̀kùn bẹ́ẹ̀ kò sí nánú ilé ó lè kú gírí wọlé bẹ́ẹ̀ ìwọ gan ọkọ̀ máa kí ló máa ṣe tọba gbọ́ tí kìnnìkan ṣe wúrọ̀ kí nìyẹn ná báwọn àlùjọ̀nú yẹn ṣe rí wọn máa pa gìrìrì gbá kìnní ìdè òde o ó ti wá wọlé yẹn ṣàdúà ọkàn wọlé ẹjọ máa ṣe fàájì ń bẹ náà ni ẹjọ máa gbé bẹ ni kò sínú ilé téèyàn ń gbé tálùjọ̀nú náà bá gbé bẹ kò sí torí ẹ̀ la gbọ́dọ̀ máa ṣàdúà dáadáa ọjà tí wọ́n ń tà ní Dùmọ̀tà ẹni ọjà gbádùn mi sọ̀ǹgbọ́ àti èèyàn àtẹranko àti igi oko àtẹja omi àtàlejànú làjọ nájà gbogbo èdè ènìyàn ọlọ́ọ̀dúnmọ̀tà
ó lóṣùdì ó rí bí wọ́n ti ń rajà gìrìgìrì béèrè pé bó wọ́n ń gbé lọ ò ní rí kókó èèyàn mélòó lọ rajà gìrìgìrì èèyàn mélòó lọ padà wọkọ̀ ńrọ̀lẹ́ wọn bẹ èèyàn tá ń sọ lórí báwọn kan ti ń rú kẹ́tíkẹ́tí wọ́n ń gbé wọnú omi lọ ni báwọn kan ti ń rú kẹ́tíkẹ́tí wọ́n ń gbé wọ afẹ́fẹ́ lọ ni ṣùgbọ́n ẹjọ́ máa rajà ni ohun táwọn èèyàn kà mọ̀ ni pé àwọn òkú nájà ọkọ̀ yìí sí mi ọkọ̀jú sí mi kò lè wòkè kò lè wọlẹ̀ wọ́n ń wò báyìí wọ́n ń wò báyìí ìyẹn nìkan ló sì ń wò àìmọye àwọn ẹ̀mí tí Ọlọ́run dá sáyé làjọ nájà torí ẹ̀ ló fi máa mì sọ́nu gbogbo ẹ̀ á sọ̀rọ̀ lórí ẹ̀mí live video agbára Ọlọ́run tó bá tó bí ọwọ́ ìrọ̀lẹ́ ó lè tó bí aago 5 tí n bá wà lẹ́sbìsì ni o àmọ́ tí n bá wà lẹ́sbìsì àjẹpọ̀ dalẹ́ bí ọwọ́ aago 9 ní agbára Nigeria time ìfisọ́kàn ẹ ra ànúgbà ẹ jẹ́ nǹkan yín ní kíní kékeré kan ọ̀nà lè dí mọ́ọ̀yàn kọ́nà ò dí bẹ́ẹ̀ náà dí yẹn sáré kọ̀rọ́nà lọ́ọ́ àgbàdo jọ kọ́pọ̀ lọ́ọ́ àgbàdo jọ pọ̀ tó bá ti mú ọmọ àgbàdo kọ̀ọ̀kan kọ́ máa ka fáátì àsì kọ́ máa fi kalẹ̀ ọmọ àgbàdo kọ̀ọ̀kan kọ́ máa ka fáátì àsì kọ́ máa fi kalẹ̀ ọmọ àgbàdo kọ̀ọ̀kan ọmọ àgbàdo yẹn gbọ́dọ̀ jẹ́ 313 kò sí bẹ́ẹ̀ fún bíi 7 days kọ́ wá lọ dà á fáwọn ẹ̀dìyẹ kí wọ́n bẹ jẹ́ lágbára Ọlọ́run ni ó sì fún kí ni mo lọ́nà ó sì fún ọ̀nà ó sì fún ọ wàláyé ó sì fún ọ test and get it test it you will see the miracle of God agbára Ọlọ́run lélẹ́yìí yẹn ṣe agbára ogun ẹ ra àánú gbà ọ àánú Ọlọ́run yóò sì máa wà pẹ̀lú yín ojú òní tiwa agbára Ọlọ́run ẹni ọba níbèrè níwọ̀n bá tánṣó ẹ̀yà mọ̀ nígbà. ìyànjú kọ́ lọ wá tìyẹn kémi náà wá tèmi. Ọlọ́run bá lè ṣe tí mo fẹ́ èmi yóò sì mọ rẹ máa dùn gbẹ́tọ̀sán tòru faláwòrán mi ọba rẹ. Ọlọ́run bá lè ṣe tí mo fẹ́ èmi yóò sì mọ rẹ ó máa dùn gbẹ́tọ̀sán tòru faláwòrán mi ọba rẹ. Ọlọ́run bá lè ṣe tí mo fẹ́ èmi yóò sì mọ rẹ wọ́n máa dùn gbẹ́tọ̀sán tòru faláwòrán mi ọba rẹ. Ọlọ́run bá lè ṣe tí mo fẹ́ èmi yóò sì mọ rẹ ó máa dùn gbẹ́tọ̀sán tòru faláwòrán mi ọba rẹ. aláìmoore ẹ̀dá ni ẹ̀ ìwà arákùnrin aláìmoore ẹ̀dá ni ẹ̀ Ajé Suliat Adémọ́lá òórùnjọ́ pé kìlómì ajẹ́. tí prógámù yìí bá ti parí kẹrí pé pè mí ẹ kú ọjọ́ mẹ́ta o báwo lára yín ẹ ra ànúgbà o ogun tó ti ṣẹ́nu ayé yín kò ní padà mọ́ o ẹ jà àjàbọ́ ẹ ti da ṣẹ́gun ogun ayé kò ní borí ẹnì kọ̀ọ̀kan tó ń wò mí o Ajé Suliat Adémọ́lá Ajé Suliat Adémọ́lá tí prógrámù yìí bá ti parí kẹrí pé ẹ pè mí náà o ìwọ tó fẹ́ béèrè ìbéèrè báyìí bóyá o lè táìpù ẹ pè mí sórí 08032983298 má jẹ́rú ọba ọ mẹ́po wá múyọ̀wọ́ ò sí mbẹ́ kò sì sí mẹ́ran wá ìbéèrè ni á dá ọ lóhùn ìyá kan pàdé ẹnìkan bí kò sí ojúkorojú báyìí ni màá dá ẹ lóhùn so tèmi nìyẹn bó ṣe jẹ́ nìyẹn Ajé Suliat Adémọ́lá tètò yìí bá ti parí Mr. Òjó Olúwaṣẹ́gun ẹ jọ̀ọ́ sà bí ènìyàn bá lálàyé pé òun gun igi ní ojú oorun kí ni ìtumọ̀ rẹ̀ ẹ jèrè tí èèyàn bá gun igi ọ̀nà tí àláyé gbà pín sí ọ̀pọ̀ rẹpẹtẹ ṣe rí àwọn èyí tẹ́ ẹ máa ń kà tá à ń kọ yìí omi ń bẹ níkùn mélòó la fẹ́ pọn jáde àwọn èèyàn ló foore sú ní í ṣe ni òjé ń dáhùn túmọ̀ àlá àwọn èèyàn mọ́ṣùgbọ́n tá a bá ń ṣe live program báyìí tí n bá ti fa ìbéèrè lẹ̀ anybody lè béèrè ohun tó bá wù máa sì dá lóhùn tí èèyàn bá rí igi gùn dókè
àbí èèyàn bá gun àkàbà tàbí èèyàn gun ilé anything tí èèyàn bá ti gùn tí èèyàn rí gùn dókè àṣeyọrí ni àṣeyọrí ni. Tó bá jẹ́ igi tútù tó léwé lórí rẹpẹtẹ lèèyàn ń gùn àsìkò téèyàn ń gun igi yìí àsìkò ìgbà téèyàn lálàáyè ọ̀nà àrísìkí ó ṣí fún yàn. Èèyàn gan rí i pé òun ti tẹ ọ̀tá rẹ̀ mọ́lẹ̀ òun ti dé ipò gíga ṣùgbọ́n kó má lò gbéraga o kó bá lè jẹ oore náà pẹ́. Tó bá jẹ́ pé igi gbígbẹ lèèyàn bá gùn igi gbígbẹ tí ò sí ewé lórí ẹ̀ eléyìí léwu díẹ̀ ó léwu díẹ̀. Ẹnìyẹn ti wà nípò pé káwọn ọ̀tá ó tàn pa bí wọ́n ìdí tí ò fi rí bẹ́ẹ̀ rèé o wọ́n fi sípò kan báyà bí ipò olórí ó lè jẹ́ bí iṣẹ́ ó lè jẹ́ bí kankan tí ọ̀sán jẹ o báyà nù ipò òṣèlú tí gbogbo àwọn èèyàn máa jó tó ṣùgbọ́n kò ní tọ́jọ́ kò ní tóṣù tí wọ́n fi slot ìwé wọ́n pàdánù kò jèrè ara ẹ̀ kò jèrè kò tọ́ wà kò ní tọ́ sí kò ní tọ́ sí mi. Tọ́ba wá jẹ́ pé èèyàn ń gun igi yìí lọ lójijì pàà ọjà bọ́ òun tó ń kọ́ lọ mójútó rẹ̀ dáadáa. Gbogbo nǹkan tó bá ti fẹ́ dáwọ́lé ìmáa níjàkulẹ̀. Ara rú ọ̀rọ̀ tá à ń sọ tọ́pìkì àárọ̀ yìí nìyẹn pé ogun kí ni ń fa asọ́nidèrò ẹ̀yìn yọ́lọ̀ ọbẹ̀ lọ́hùn lórí àṣeyọrí kò fi lè máa láṣeyọrí lórí gbogbo ohun tí ń ṣe. So ọ̀tá ìdílé pọ̀ fúnrú ẹni báyìí kó ṣàdúà kó bẹ lọ́hùn kó ṣe sàárà yọ̀rọ̀ náà àbáyọ lórí ẹ̀. Èyí jẹ́ ìtumọ̀ àlá tí ẹ béèrè Mr. Òjó Olúwaṣẹ́gun. Abátúrẹ́ni tí ó béèrè èyí wà láti dára wa lóhùn. Bismillah. Mr. Òjó wọ́n ní tàbí ènìyàn bá láàlàyé pé wọ́n tún kọ̀ mí o. Mr. Òjó Olúwaṣẹ́gun ní tàbí ènìyàn bá láàlàyé pé òun ń sa àríṣẹ́gi lójú oorun. Ẹ ṣeun. Àrígiṣẹ́gi yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè má mọ̀ ó jẹ́ kòkòrò kan. Kòkòrò yìí a máa ń ba máa wà lára igi oko yóò dì mọ́ báyìí yóò wá to igi jọ yóò to igi jọ yóò to igi jọ yóò to igi jọ. Kòkòrò yìí àwọn èèyàn a máa fi ṣiṣẹ́ back to sender. Torí àwọn fi sọ pé bí àrígiṣẹ́gi bá ṣẹ́gi orí ara rẹ̀ ní fi rù ú bí ẹ̀lùlù bá fa òjò orí ara rẹ̀ ní rọ̀lé ẹni tó bá da eérú òun lè rú tọ̀. Ó jẹ́ incantation àwọn àgbàlagbà Yorùbá èmi ọmọ bẹ́ẹ̀ tí pè é o tọ̀. Aláì ń jẹ́ kó yéèyàn yìí pé ẹni yìí Mr. Òjó ó lè jẹ́ pé ẹ̀ ń lo iṣẹ́ ìṣọ́ra kan lọ́wọ́ iṣẹ́ ìṣọ́ra kan tàbí kẹ́ ẹ máa ṣe àdúrà ìṣọ́ra kan tàbí kẹ́ ẹ bóyá bí iṣẹ́ àtúndè tó jẹ mọ́ iṣẹ́ tó kọ́ǹkì díẹ̀ ẹ má fi ilẹ̀ o ẹ ti ṣẹ́gun àwọn olódì yín ogun tó ti ṣẹ́nu ayé yín kò sì ní gbórí mọ́ ìṣẹ́gun ni tí ẹ ti gbọ́ báyìí ìṣẹ́gun ni tó àdúrà wọ́n gbà ó. Ẹni tó bá tún ní ìbéèrè ẹbí mi níwọ̀n bá ráńpẹ́ ẹ mọ̀ pé àárọ̀ Monday làwà yìí á lọ ọ́fíìsì àwọn mọ́tò ọbalẹ̀ndé tí ń dúró dè wá ẹ̀yin ará CMS abẹ́ẹ̀kọ́ ká má bàa hàánú dọ̀ gbogbo yín gbogbo kìràkìtà gbogbo yín ò ní já sásán ẹ ní dààmú kí mọ́ ajé ọmọ àwa yín kiri ní agbára Ọlọ́run ọlá alẹ̀ tọmọ lónìí mímọ́ tílẹ̀ fi mọ́ lónìí pẹ̀lú agbára Ọlọ́run ni tó bá ti á jẹ́ pé pẹ̀lú agbára Ọlọ́run nílẹ̀ fi mọ́ lónìí pẹ̀lú agbára Ọlọ́run náà nílẹ̀ ọ̀nà ó fi là fún gbogbo wa. Ẹni tí ń wọ́wọ́ yóò rí ẹni tí ń wọ́kọ yóò rọ̀kọ ọkọ póríṣiríṣi o
ọkọ bíi kóńdó ìyàwó bíi bẹ́líǹtì ń bẹ irú yẹn kọ́ là ń wí. ọkọ dádì wa yes darling kí ló fẹ́ fífẹ́ mu juice jẹ́ kí n sáré lọ́ọ́ bẹ̀ ra wá tí ó rà fún. bákan náà bá ní darling bá ní yes baby kí lẹ fẹ́ iyán ni mo fẹ́ jẹ olówó orí mi jókòó ìyàwó ti wọ kitchen ó ti dáná fọ́kọ rẹ̀ ẹ mọ̀ pé wọ́n gbọ́ra wọn yé nìyẹn. ẹni bíi tiyín ẹni bíi fẹ́ràn hà yín ẹni bíi òtò òkè yín tó yẹ pé ẹ máa gbàgbọ́ yé ara ìhùn lọ́lọ́run fún yín ẹni fọ́kọ ọlọ́kọ ẹni fọ́kọ tí ó fi yín sóògùn owó ẹni fọ́kọ tí ó fi yín sóògùn tọ́lá àwọn eléré ibú ọkọ ti pọ̀ ń gbòòrò àwọn gẹ́rígẹ́rí àwọn gọ́wọ́gọ́wọ́ wọn ti pọ̀ ń gbòòrò ẹ̀yin ọkùnrin náà ẹ̀ sì ní fáwọn ọkọ ẹ̀yìn ní fẹ́yàwó tí ó gun yín lọ́bẹ̀ o tọ́lá àwọn olùsí obìnrin tó ti mú kódìn náà ń bẹ́ ń ta nísìn o bá ti lọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ni wọ́n ti eléré ibú ni wọ́n lọ gọ ẹ̀ńtọ́ yẹ kó tó gun wèrè lọ́bẹ̀ tó fọkúndó mọ́ ẹ̀ ní bárò ẹ̀ pàdé agbára ọlọ́run ẹ̀ ní bárò ẹ̀ pàdé ẹ̀ ra ànúgbà ojú òní tí ẹni ọba níbèrè láàrin ìṣẹ́jú méjì ẹbí mi ń da ẹ lóhùn. ọ̀rọ̀ ayé mà lé ọ̀rọ̀ ayé mà lé kò máa yé wa o. Ọlábọ̀dé èmi alóde tó mímí àmì kanlẹ̀ bí ẹni gbọ́jọ́ kú bá. Adigun wo ọ̀rọ̀ ayé mi ti sú mi ṣe ló ń ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́ gbogbo kọ́ńtíráàtì tí mò ń lé pàbó ló ń já sí ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń la bí kí n máa bára mi ní sùkúl tí mo ti ṣe tán láti bí ogún ọdún sẹ́yìn láti jọ mọṣẹ́ exam papọ̀ bí mo ṣe ń rí owó lójú oorun bẹ́ẹ̀ ni mò ń jẹ lójú àlá ìgbà míì tiẹ̀ ń bẹ tó jẹ́ pé inú gbòjì òkú ní ti bára mi lọ́gànjọ́ òru ó tiẹ̀ wá tó ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí ìrìn gbogbo ipá ni mo sì ti sà gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá sá fún mi báyìí. Kò tí ì tán fún ọ ibi ó ti yẹ kó rójútùú sọ̀rọ̀ ayé rẹ ló tí ì mọ ṣèbórí tí ó gbẹni ní gbáláwo rẹ kò ní ibì kan bẹ tí wọ́n ti ń fewé àti gbòó ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo mọ̀ bókò sì jìnnà ilá onírè kò ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọdé ní oníkálukú ti ń wá ojútùú sí ìṣòro ayé rẹ kékeré ní ti àlálílá lọ́dọ̀ wọn ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lókù tí wọ́n gbé lórí ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run yọ lẹ́nu ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Anyadare ní Elédùmarè ti ń ṣiṣẹ́ agbára pẹ̀lú tewé tègbè. Adigun dúwì ọ̀dọ̀ fẹ́mi náà ó lè kàn sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkàndínlọ́gbà òpópónà lédè lac Bàrígà nígboro Èkó tàbí kó yọ sí wọn ní òpópónà Èké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rèé 08032983298 tàbí 08089038658. Ìwọ náà kàn sí wọn lónìí kó rí bí bàbá ọgbọ́n ṣe fi tewétegbò dábìrà. Àwọn kan ń jọba àwọn kan ń ṣẹ̀rú àwọn kan ń ṣe bí Olódùmarè ọmọdé òòjọ́ ń ṣàláìsí àwọn kan ṣàyè ẹ̀dá wa máa lọ àwọn kan ń ṣọdún àwọn kan. gbogbo yín tí à ń wò mí lẹ́yìn ráàánú gbà ọ̀rọ̀ yẹn ní ta kókó gbogbo yín tí wà ń lo òyìnbó ẹnu ayé ò ní pa yín ẹ̀ ní hámájò wọn ò ní jalè wọn pẹ̀yìn ni ayé ò ní parọ́ ọ̀ràn mọ́ yín gbogbo yín tẹ́ lọ́mọ ń bẹ̀lẹ́ jèrè ọmọ o àwọn ọmọ yín wọn ò ní dọmọ kóòtù sọ́hùn ní agbára Ọlọ́run inú ọmọ tá a fi yan gan ọmọ láyé ọ̀kan làwọn ọmọ yín ọ̀jẹ̀ ń bẹ mo ṣe fẹ́ fún yín kò rí bẹ́ẹ̀ fáwọn ọmọ tèmi náà mo ṣe fẹ́ fún yín kò rí bẹ́ẹ̀ fáwọn àbúrò tèmi náà mo ṣe fẹ́ fún yín kò rí bẹ́ẹ̀ fáwọn ìdílé tèmi náà bẹ́ẹ̀ ni yóò rí la hawla wala quwwata illa billahi aliyyil azim obìnrin mi da kò rọ́gọ gidi fẹ́ ọkọ mi da kò ríyàwó gidi fẹ́ tó Ọlọ́run ìpín ibú àfẹ́ má jẹ́ ó yà sọ́dọ̀ wa gbogbo òṣòro tó ṣẹlẹ̀ lónìí àìmọ̀kan ló fà òkúrú báyìí láyé àtijọ́ lóòótọ́ àwọn ìkà náà wà láyé àtijọ́ ṣùgbọ́n kò tó tòde òní wàláì kò tó tòde òní kò tó tòde òní ẹlòmíì gba ẹgbẹ́ bóun bá sá lọ Lẹ́kì àbóun bá sá kó Nàìjíríà àwọn ìṣòro ohun tó bí irọ́ lọ pa bá ọ lọ ikọ̀ ìyá rẹ̀ ọ lọ ọtán àbí ọ̀tán bá ọ bá lọ ikọ̀ ìyá tó bí ọ kọ lọ ìgbà tí ikọ̀ ìyá rẹ̀ wà lọ́mọlọ́ à ń sá kiri torí ohun tí ọ̀yọ́ pọ̀lọpọ̀ yẹn ẹ̀mí wọ́n kiri báyà nígbà tó ń wá nu kírísítẹ́nì yìí tiẹ̀ ni wọ́n lọ di mùsùlùmí jàre
àánú muslim tó ń wá yìí ní irun kíkì ti sùn jàre jọ wọn lọ di kírísítẹ́nì jàre oríṣiríṣi ìpè ní máa ń gbà lórí pé wò jọ wọn lọ sẹ́fà wọn ní bí wọn bá sẹ́fà lọ́rọ̀ wọn tó jàre wọn lọ sẹ́fà ẹ̀gbọ́n rẹ̀ òun tó sẹ́fà ọ̀ dáa fún ààrẹ ẹ̀ lọ tàn jẹ́ àmọ́ ìgbà láti sọ̀rọ̀ lórí gbogbo àwọn tó gbé kíní yìí kalẹ̀ pọ̀ rẹpẹ̀ millions of people ni wọ́n lọ gbégbékúgbé kalẹ̀ ìgbà ọba wa fọwọ́ ara rẹ̀ gbégbékúgbé kalẹ̀ kọ́ sẹ́fà ọ̀dà gẹ́gẹ́ bí ìgbà ọlọ́gbowó alájẹsẹ́kù tọ́wọ́ pé ń gbọ́ gbowó alájẹsẹ́kù dá oṣù mẹ́fà àbọ̀dún mẹ́fà fara yín wọ́n máa dá padà ní iye kọ̀ọ̀kan tí àsìkò tí ọ máa fún ìgbékúgbé tó gbé kalẹ̀ yìí lóúnjẹ àwọn àlùjọ̀nù tó bá kíní yẹn ṣiṣẹ́ tọ́ ọ̀rẹ́ rí wọn fún lóúnjẹ wàhálà débọ̀ àwọn ọmọ tí ọ̀dà kan mọ̀ tí wọ́n ń kàwé tí wọ́n ò tiẹ̀ mọ̀ bí bàbá àwọn ti lọ́ọ́ fọrí burúkú wọlé wá báwọn àwọn ní kíní yẹn ọmọ àdá láàmú kíní yẹn pọ́ngbóró tí wọ́n bá dẹ̀ ń bí àwọn ọmọ pé kíní kan bẹ́ẹ̀ nílé my father is a Muslim my mother is a great prophet my ìrẹ́lọ́pàá fún rẹ̀ bàbá rẹ̀ ti gbégbékúgbé wọlé kíní yẹn ọmọ àdá ọmọ yẹn láàmú àfi wọ́n gbá research kí wọ́n sa ọ láwàá kan kìíní kí wọ́n bá a jẹ kógun èso kókó nù ayé wọn àfi wọ́n bá a jẹ kógun èso kókó nù ayé wọn àní dààmú o ara ànúgbà o 08032983298 mẹ́sẹ̀gì ti wà lórí láǹfò mi rẹpẹtẹ ṣùgbọ́n mélòó la fẹ́ kà so mi ò lè dáhùn yẹn báyìí so 08032983298 wọ́n tó bá dẹ̀ fẹ́ whatsapp mi whatsapp number mi bẹ̀rẹ̀ láti 08089038658 lẹ́nu ìgbà tí mò ń ṣe program yìí nìkan ni ẹ lè pè mí sí tí n bá ti parí ọba béèrè túmọ̀ àlàní dáhùn àtúndì mo ti ṣàdéhùn pé mi ì dẹ́nibọ́dì ló ń mọ̀ ẹ̀yin lè má mọ̀ túmọ̀ ìdí tí mo fi ní mi ì dẹ́nibọ́dì ló ń mọ̀ àwọn kan lọ há nọ́mbà mi bí àáfàá kan bí àwọn wòlíì kan ẹni wọ́n bá ti gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n lọ fún wọn ní nọ́mbà mi àwọn èèyàn máa fi kọ́ dà mí láàmú tàbí wọ́n ó ṣiṣẹ́ fẹ́ nìkan wọ́n ti gba millions lọ́wọ́ ẹ̀ wọ́n á ní iṣẹ́ tí bá ń lò yọ máa ra àwọn àpẹẹrẹ kan tí bá ti ń ra àwọn àpẹẹrẹ nọ́mbà tí wọ́n máa pè ní nọ́mbà mi ni wọ́n ń gbélé wọn lọ́wọ́ ẹ rí i pé ó tó kólúwọ́ bá láàká ìsọ̀rọ̀ ayé ìsì gbẹgẹ ìfẹ́ kẹ́nìbọ̀dì ọ̀tá ní sí orúkọ bàbá tó bí mi àti orúkọ tí wọ́n sọ mí tó bó ṣe rí nù mi ò tètè fura ẹ mọ̀ pé àmọ́ ìgbà ni máa ti ń post sórí náà ti pé kẹ́nìbọ̀dì kọ́ má pé ṣùgbọ́n tọ̀tẹ̀ yìí tiẹ̀ wá ọ yàtọ̀ so kọ́lọ́nkọ́ láàánú wa ni o kálukú tí wọ́n bá ń pe pásítọ̀ wọn fúnra ara wọn ibi tí ń sàn dá mẹ́wàá sí mọ́lẹ́ni tí ọba mọ nọ́mbà pásítọ̀ rẹ̀ kó béèrè pásítọ̀ Adébóyè tàbí ti Kúmúyì kọ́ máa pè é tọ́ ọba sì mọ tiẹ̀ àwọn ṣéwù lálálálá àwọn àfa ń bẹ gba nọ́mbà wọn máa pè wọ́n tọ́ ọba sì ní àfa kankan tó ní kọ̀ọ̀kan gba nọ́mbà láńlọ́ọ̀dù rẹ̀ máa pè é tàbí láńlẹ́dì máa pè é ńgbà ọbẹ̀ pè é bí ẹ̀mẹ́rin bí yóò kò ní sọ fún ọ pé sí nǹkan máa ṣe ọ́ ìgbówó lọ́wọ́ ẹnìkan ìsìnkpẹ́ nìkan kó wá fún mi o ìsì ní ẹnìkan kó sàárà kan wá fún mi bòdélé mi saka lára mi mọ́ mi ò kílẹ̀mù pé sínsí àní mi o àmọ́ pé nìkan ó délé mi yọ gbọ́ pé mò ń sọ pé ẹgbẹ́ ikú ẹgbẹ́ yẹ wá no débi kó ń wo etí àjẹ́ mi sùn màá wá tẹ fóònù sẹ́gbẹ́ bí ìgbà tíyàn bá tẹ ọmọ tuntun tinú ọkọ̀ main drive lọ olúwa máa rìsí fún kọ́ ayé ẹ̀kọ́ òsì gba wàhálà tí lásìkò àbọ̀wọ́ wọn bá tẹlú ẹ̀ mọ̀ iye tó lù ó fi san so lẹ́nu ìgbà tẹ́mi gan ọ̀dà ọmọ yìí àlàáfíà ó tó ara oríṣiríṣi àwọn èèyàn ti wá bá mi sá ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ Yorùbá ní oògùn tá a bá fowó sí èèyàn àrò ní í gbé èyí tí ń bá kọ́ nìkan òní káwọn èèyàn máa benefit ń bẹ ibi tí wọ́n ti lè rí mi bá sọ̀rọ̀ òun tá a bá ń ṣe live program báyìí nìkan so mi ta ti lè máa benefit ara mi èmi ò benefit ẹ̀yin lẹ́ ń benefit èmi mo lówó tí mo fi ń ra káàdì tí mo fi ń ṣe program fún yín ẹ̀yin lẹ́ sì ń kẹ́kọ̀ọ́ nù rẹ̀ wọ́n tó bá mọ̀ ìpọ́n rẹ̀ kọ́kọ́ bí nǹkan a máa ṣe bẹ̀ dáadáa ni ṣùgbọ́n mo free àwọn èèyàn kan pé wọ́n ń pè mí tọ̀sán tòru ìyìn náà dá lóhùn kódà kéèyàn kọ́ sọ fún mi pé kóńtọ̀ wọn parọ́ kọ́ sọ pé látọ̀dọ̀ lágbájá ni wọ́n ti ní kóhun pé èyí kúkú dá lóhùn
irú wọn jẹ́ ń wò wọ́n ti ẹ̀ pọ̀ rẹpẹtẹ láàárọ̀ yìí. Ọmọ yìí a máa mọ́nítọ̀ mi dáadáa. Àwáwò Àjọkẹ́ yìí ìmọ̀lútọ́mọ náà wà ọ́ láṣeyọrí níbi tó wà. Àwáwò Àjọkẹ́ ọmọ yìí a máa mọ́nítọ̀ mi púpọ̀. Kò sí prógráàmù tá a ṣe a máa mọ́nítọ̀ mi. Marfudin Olúwaṣèyí Bidmus ẹni yìí ti wà pẹ̀lú mi tipẹ́ o. Ẹni yìí ti wà pẹ̀lú mi tipẹ́. Arábìnrin Tawakalitu Koiki Ìjẹ̀bú lọ́wà. Ọmọbìnrin Ọlọ́run yọ ràn ròdùnú sí ọ. Ọ̀rẹ́ ànúgbà. Torí mo mọ̀ yìí pé nǹkan kan ń dùn ọ́ lẹ́mìí tó fẹ́ kọ́ lọ́hùn ó ṣe. Ní agbára Ọlọ́run kọ́dún yóò tó parí ó dúpẹ́ ayọ̀. Ó dúpẹ́ ayọ̀. Kò ṣe é báyàn sọ Ọlọ́run ló ṣe é bá sọ. Gbà yí pé Ọlọ́run ó ṣe fún ọ. Ṣó ti gbọ́? Ọlọ́run yóò ṣe fún ọ. Ó rí nǹkan tọ́ka sínú ayé títí dáadáa. Ó rí àwòrán ara rẹ̀ tọ́ka sí. Àwòrán mi ni. Tọ́lá ẹni tí ó bá ráwòrán ara rẹ̀ tọ́ka sí òun lẹni tí ò bímọ. Apá eléyìí ọjọ́ dádì, eléyìí ọjọ́ mọ́mì, eléyìí ọjọ́ mọ́mì, eléyìí ọjọ́ mọ́mì. Ó rí àwòrán ara rẹ̀ tọ́ka sínú. Ò ní kú, ò ní kú, ò ní kú, ò ní kú, ò ní kú. Ẹni a bá kú lẹni tí ò bímọ. Ohun tí wàá ń dùn ọ́ lẹ́mìí tó fẹ́ kọ́ lọ́hùn ó ṣe yóò ṣe kọ́dún yóò tó jálẹ̀. Madam ó tún kú ẹnìkan Suliat, Madam Suliat, ìwọ náà ò ní kú, ọ̀rà ànúgbà, ọ̀rà ànúgbà. Ọlẹ̀ ayọ̀ yóò sẹ́nu tiẹ̀ náà. O ò lè sọ fún yẹn Ọlọ́run ló ń sọ fún. Yọ̀ràn ròdùnú sí ọ. Gbogbo yín tẹ̀ ń wò mí àtọkùnrin àtobìnrin Ọlọ́run yóò fi yín láyà balẹ̀, yóò fi yín lọ́kàn balẹ̀. So tó ni wọ́n máa fèyí sí lọ. ọ̀sán àti talẹ́ ó yẹ kó ní kálukú ọmọ tí sọ̀dá rẹ̀ fẹ́.
wàsáàpù wọn ìlera gbá lóògùn ọ̀rọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká wí bẹ́ẹ̀. tó ó lè jẹ́ gan-an gẹ́lẹ́ ni wọ́n ṣe sọ fún yíyan o èèyàn máa fi èyí sí lọ o àdúrà wa gbà o oníyẹ ọ̀sán wa o agbára ọlọ́run gbogbo ẹ̀yin oníṣòwò ẹ̀ ní kàdàmú o gbogbo ẹ̀yin onímọ́tò àwàjèrè o agbára ọlọ́run ẹ̀yin obìnrin ẹ tọ́jú oúnjẹ fọ́kọ yín o ẹ tọ́jú ilé o ẹ tọ́jú ọmọ o ara ànúgbà o gbogbo ẹ̀ tó dà sálẹ̀ salamu alaykum rahmatulahi wa barakatuh. òjíṣẹ́ ọlọ́run tún ti dé o ojúlówó ọmọ Saoty Àgbà arẹwà kílẹ̀ ní fún wa. bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tẹ́ńtẹ́lé àdúgbẹ́pẹ́ ń mú lò Saoty Àgbà arẹwà kílẹ̀ ní fún wa. wà á ọ̀daràn yìí pọ̀ ju bó bá